Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, subscribe, hete. Face TV was Swoby. Irú èèyàn ogan ni bàbá jẹ́ nígbà ayé wọn sẹ́yìn ọmọ. Bó ṣe jẹ́ fún bàbá gbogbo ayé yẹn ìjọ bí a máa rí normal person kò kí n pretend bó ṣe máa wùwà bó bá ṣe rí náà ló ṣe máa ṣe. Kí ni irú àìsàn wo ló ṣe ni wọ́n ṣe kí. Ṣàǹgbọ́ malaria. Malaria náà ni torí wọ́n kó jáde ní alẹ́ ìjẹta then bó ṣe dé wọ́n dé collapse ọ̀bẹ̀ rush wọn ti jẹ́ in fact general hospital. Ẹ lè jọ ń gbé náà ni. Àjọ gbé kan tèmi ní ti wà ní ilé ìkóso àjọ gbé bu àwọn ìgbọ́n mi tó wá pẹ̀lú wọn àwọn náà lọ sọ pé wọ́n collapse I was there with him yesterday. Yes. General hospital won't try. General hospital Ikorodu, they are not trying that at all. Like everything they needed, I provided. But attention, no attention in hospital at all. It doesn't. How we put it? One poor, only poor. So because he was complaining about the trip they passed. Abẹ́rẹ́ lásán àrùn àmọ́tògbà kan fún cannula we got everything tó tó torí pé ó fẹ́ tọ̀ àsanwó pé wọ́n fẹ́ tọ̀. Ní general hospital tìjọba. Paid for everything. Mo yìí ṣe pé bóyá àwọn èèyàn pọ̀ fún wọn ní hospital náà. Àsanwó ẹ̀jẹ̀ wọ́n tún gbà tó tún kú tán wọ́n tún gba ẹ̀jẹ̀ lára wa. No, not for him like. For the hospital. Kí ló ṣẹlẹ̀? We don't know. Maybe you should just ask people like we don't know. Ẹ ti sanwó ẹ̀jẹ̀. Yeah. Wọ́n ẹ̀gẹ̀ tẹ́ ra yìí o àtúbọ̀rọ̀ ẹ̀yin náà. Wọ́n ṣe pé policy pé ẹ gbọ́dọ̀ donate ẹ̀jẹ̀ fún wọn. A donate ẹ̀jẹ̀ wọ́n dílé wa gan kó tó di pé agbókùnjáde we paid. A ṣe test ọ̀nà mẹ́rin. Wọ́n tún transport ẹ wo a lot of things. Báwo ló ṣe rí lára yín gbà báwo ló ṣe lọ́kàn yín gbà tẹ́ gbọ́ pé. Àṣojú ẹwà ń bẹ̀gbà tí wọ́n fi dákẹ́. Kí ni wọ́n ti ẹ̀ sọ kó tó di pé bí ọlọ́jọ́ dé tó ti ẹ̀ sọ̀rọ̀ kí ló wí kí ló sọ. He sat down, he was like ṣé ẹ bá ti fún mi lẹ́jẹ̀ ìtàn kí ẹ̀gbọ́n mi wá bá wọn kẹ́gbọ́n mi sọ̀rọ̀ kókó fún àwọn ní abẹ́rẹ́ fáwọn fẹ̀sùn àṣẹdáàdì ìlú rẹ̀ àwọn ṣe ní ìgbóná ìlú dead finally. Ẹ jọra gan tàbá rojú ipò ilẹ̀ wà nínú ọmọ nọ́mbà kílẹ̀ wà sọgbọn bẹ́ẹ̀ ni kọlu dunu. Kí lè máa ń mìsìn pa Dejo? Kí lè máa ń mìsìn pa wọn? Everything, like yes, everything, because I was with you. Mo ní sọ pé àpò àwọn mẹ́rin ni gbogbo yín. Because he trained us. Really? But ṣé bí wọ́n ṣe wà jovial ojú táwọn ẹ̀sẹ̀ máa fi ń wo Dejo nínú sinimá bí ẹnìkan ṣé bẹ́ẹ̀ ló ṣe wá rí pẹ̀lú ìtọ́jú ọmọ. Like upbringing. He really tried hard. And to man Dejo try ajẹ́ pé make the person just come talk am from my front say this person. Ẹnìkan tiẹ̀ pé ẹnìkan ní wèrè ọlọ́mọ ni tó máa ń kó ọmọ kiri ni. Àbúrò mi tó ń pè mí. Àfọwọ́bà fi ilẹ̀ nílé ayé jẹ́ ẹ má wáyé má yà ẹ̀dá aráyé ẹ rántí ọjọ́ tẹ́ ò nílé gbapá máa ò ẹ rántí ọjọ́ tẹ́ ò sùn tẹ́ ò ní jí.
sẹ́sìn wa pẹ̀lú ìwà rere kàfàrà ohun tó ń jẹ́ bàbá tí gòkè odò. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, subscribe, hete. Face TV was Swoby.